Aláròyé máa wí o. adájọ́ kò gba ẹ̀bẹ̀ Abba Kyari wọlé o, wọ́n ní dandan ni kó jẹ́jọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án. adájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan tó wà nílùú Àbújá lólú ìlú ilẹ̀ wa, onídàájọ́ Banjoko, kò gba ẹ̀bẹ̀ gbajúmọ̀ ọlọ́pàá ní Abba Kyari wọlé lórí ẹjọ́ tuntun kan tó pè láìpẹ́ yìí pé kí ilé-ẹjọ́ yí ẹ̀sùn ìwà ọ̀daràn tí àjọ tó ń rí sí gbígbé egbòogi olóró ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA fi kan òun dànù. ẹ̀sùn ṣíṣe okòwò egbòogi olóró ní àjọ yìí fi kan Kyari àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ mẹ́rin kan, ọ̀gbẹ́ni Sunday Ubia, Bawa James, Simon Agiriba àti John Nuhu, tí wọ́n sì fojú wọn balẹ̀-ẹjọ́. adájọ́ Banjoko ní ẹ̀rí táwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ kó wá sílé ẹjọ́ náà kò tẹ̀wọ̀n tó, àti pé kò sí ìdí kan pàtàkì tóun máa ṣe wọ́gi lé ìdájọ́ tí wọ́n dá lọ́jọ́ 22 oṣù kẹta ọdún 2023 yìí. ó ní ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá tó ń gbọ́ ẹjọ́ Kyari náà ló máa gbọ́ ọ parí. kókó ẹ̀bẹ̀ Kyari ni pé níwọ̀n ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti ń ṣèwádìí nípa ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan òun, kò nídìí kí ilé-ẹjọ́ míì tún máa gbọ́ ẹjọ́ òun mọ́, nítorí pé iléeṣẹ́ ọlọ́pàá ní àṣẹ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí láti ṣèwádìí nípa ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan òun. ó wáá rọ adájọ́ ilé-ẹjọ́ náà pé kó fagilé ẹjọ́ ọ̀hún kí wọ́n sì fi òun sílẹ̀ láyọ̀ àtàlàáfíà lójú ẹsẹ̀. ṣá o, onídàájọ́ Banjoko tó ṣáájú ikọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta kan tó gbọ́ ẹjọ́ náà ní kò sọ̀rọ̀ nínú ẹ̀bẹ̀ tí Abba Kyari ń bẹ̀. ó ní dandan ni kó jẹ́ ẹjọ́ rẹ̀ parí nílé ẹjọ́ gíga tó ń gbọ́ ẹjọ́ náà lọ́wọ́ nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.